wa káàbọ̀ sí orí ètò ẹ̀kọ́ bíbélì ọ̀sẹ̀ yìí, ọjọ́ ìsinmi kẹẹ̀ẹ́dógún lẹ́yìn mẹ́tàlọ́kan. Májẹ̀mú pẹ̀lú Ọlọ́run alààyè ni àkòrí tí a ti wò láti bẹ̀rẹ̀ ọdún yìí. Ìgbéyàwó àti májẹ̀mú pẹ̀lú Ọlọ́run alààyè ni ẹ̀ka àkòrí tí a ń wò lákòókò yìí. Àgbékalẹ̀ májẹ̀mú Ọlọ́run lórí ìgbéyàwó ọkùnrin àti obìnrin òní orí ọ̀rọ̀ wa fún ọ̀sẹ̀ yìí. A ní àwọn ibi kíkà wa: Genesis orí kejì ẹsẹ̀ kọkànlélógún sí ẹsẹ̀ kẹrìndínlógún, Matthew orí kọkàndínlógún ẹsẹ̀ kẹrin sí ẹsẹ̀ karùn-ún. A ti ní àwọn bàbá wa láti inú àwọn ìjọ wa tí wọn yóò máa bá wa dá sí ètò ẹ̀kọ́ bíbélì ọ̀sẹ̀ yìí. Lápá àlàáfíà mi, bàbá, ẹ dárúkọ yín fún àwọn tó ń wò wá àti ìjọ yín. Orúkọ tèmi ni Revd Stephen Adéyẹmí Aina láti ìjọ Anglican Church of the Pentecost Ìjòhùn. Ẹ ṣé. Ní apá ọ̀tún mi bí mo ní kan náà bàbá wa náà nínú Olúwa, ẹ bá mi dárúkọ yín fún àwọn tó ń wò wá àti ìjọ yín. Revd Joshua Ola-Ogunnubi láti inú ìjọ St. John's Anglican Church Ìmọ̀tó Yewa. Ẹ ṣé. Láti agbègbè Ketu ni a ti ní àwọn tí a yóò máa wo ẹ̀kọ́ bíbélì ti ọ̀sẹ̀ yìí. Èròǹgbà wa ní láti kọ́ni nípa ohun tí bíbélì sọ nípa bí Ọlọ́run ṣe ṣẹ̀dá akọ àti abo, láti tẹ̀síwájú nínú kíkọ́ni nípa àtúbọ̀tán ti ara àti ti ẹ̀mí tí ó rọ̀ mọ́ ṣíṣe àìgbọràn sí ìlànà akọ àti abo nínú ìgbéyàwó. Tó náà, bàbá wa nínú Olúwa, ẹ bá wa wo Matthew yẹn, Genesis orí kejì ẹsẹ̀ kọkànlélógún sí ẹsẹ̀ kẹrìndínlógún. Ẹ bá wa wo. Olúwa Ọlọ́run sì mú orun èjìká kùn Ádámù, ó sì sùn, ó sì yọ ọ̀kan nínú egungun ìhà rẹ̀, ó sì fi ẹran dípò rẹ̀. Olúwa Ọlọ́run sì fi egungun ìhà tí ó mú ní ìhà ọkùnrin náà mọ obìnrin, ó sì mú un tọ̀ ọkùnrin náà wá. Ádámù sì wí pé, èyí yìí ni egungun nínú egungun mi àti ẹran ara nínú ẹran ara mi. Obìnrin ni a máa pè é, nítorí tí a mú un jáde láti ara ọkùnrin wá. Nítorí náà ni ọkùnrin yóò ṣe máa fi bàbá àti ìyá rẹ̀ sílẹ̀, yóò sì fi ara mọ́ aya rẹ̀, wọn ó sì di ara kan. Ẹ ṣé bàbá wa. Bàbá wa Ògúnníbi, ẹ bá wa wo Matthew orí kọkàndínlógún ẹsẹ̀ kẹrin sí ẹsẹ̀ karùn-ún yẹn. Matthew orí kọkàndínlógún ẹsẹ̀ kẹrin sí karùn-ún sọ pé, ó dáhùn ó sì wí fún wọn pé, ẹ̀yin kò tí ì kà á pé ẹni tí ó dá wọn nígbà àtètèkọ́ṣe, ó dá wọn ti akọ àti abo. Ó sì wí pé, nítorí èyí ni ọkùnrin yóò ṣe fi bàbá àti ìyá rẹ̀ sílẹ̀, yóò fà mọ́ aya rẹ̀, àwọn méjèèjì á sì di ara kan. Ọlọ́run dá ènìyàn yàtọ̀ sí ara wọn ní akọ àti abo. Bíbélì sì fi yé wa kedere nípa ìlọ́wọ́sí Ọlọ́run lórí ìgbékalẹ̀ akọ àti abo nínú ìgbéyàwó. Ìgbéyàwó gbọ́dọ̀ wáyé láàrin ọkùnrin àti obìnrin, kì í ṣe láàrin ọkùnrin àti ọkùnrin tàbí obìnrin àti obìnrin. Ó jẹ́ àgbékalẹ̀ tí ìtàn tí ìwádìí rẹ̀ tí ó sì ti mú kí a fi onírúurú ojú ìwòye wo ètò ìgbéyàwó káàkiri àgbáyé, èyí tí ó ti mú àdánwò bá ìgbéyàwó tí ó tọ̀nà ní ìlànà ti Kristi. Àfojúsùn wa nínú ẹ̀kọ́ tí òní ní ìdí tí Ọlọ́run fi dá obìnrin ní ẹ̀yà tí ó sì yàtọ̀, àti pé báwo ni ṣíṣe àìbọ̀wọ̀ fún àṣẹ Ọlọ́run nípa ìyàtọ̀ ẹ̀yà akọ àti abo yìí ti yọrí sí kí àwọn Kìrìsìtẹ́nì kan dúró ṣinṣin lórí àìfi àyè gba èyíkéyìí ìgbéyàwó tí ó lòdì sí àṣẹ Ọlọ́run tí í ṣe ọkọ kan, aya kan, ọkùnrin àti obìnrin nípa ìgbéyàwó. Ohun tí a ó máa gbé yẹ̀wò nínú ọ̀sẹ̀ yìí ni pé ìlànà Ọlọ́run gangan fún ìgbéyàwó ni ọkùnrin àti obìnrin. Ṣùgbọ́n àwọn míì ti ní àdábọwọ́ tiwọn tí wọ́n ń ṣe ìgbéyàwó ọkùnrin sí ọkùnrin àti obìnrin sí obìnrin. Ṣùgbọ́n Ọlọ́run yóò máa ràn wá lọ́wọ́ pé kí a lè mọ̀ wípé àwọn tó dúró lórí ìlérí wípé ọkọ àti aya, obìnrin àti ọkùnrin, ètò ìlànà Ọlọ́run fún ìgbéyàwó, àwọn yìí wọ́n ní ìdí láti má yà pa kúrò nínú ìlànà Ọlọ́run. Wá bẹ̀rẹ̀ ìbéèrè mi àkọ́kọ́ láti ọ̀dọ̀ bàbá wa Ògúnníbi. Wọ́n ní kí ni ìdí pàtàkì tí Ọlọ́run ṣe fi ìyàtọ̀ sí ẹ̀dá akọ àti abo
nípa ìṣẹ̀dá àti nínú ìdásílẹ̀ ètò ìgbéyàwó gẹ́gẹ́ bí ẹ ti kà ní Matthew yẹn. Wọ́n wá ní ká dárúkọ àwọn okùnfà rẹ̀ ní àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí mo mọ̀ pé ẹ ti kà ṣáájú àkókò yìí. Ẹ ṣé. Nípa ìdí pàtàkì tí Ọlọ́run ṣe dá ọkùnrin àti obìnrin tó dẹ̀ fi ìyàtọ̀ sáàárín wọn ni wípé ó ní èròǹgbà nínú ọkàn ẹ̀ nípa ètò ìdílé, pàápàá jùlọ láti mú kí irú ẹ̀dá ètò Ọlọ́run dá kó tún máa tẹ̀síwájú sí i. And bẹ́ẹ̀ kẹ̀rí èròǹgbà Ọlọ́run yìí lè di mímúṣẹ nígbà tí ọkùnrin àti obìnrin tó máa jọ pàdé nínú ìgbéyàwó. Kò dẹ̀ ṣeé ṣe fún akọ àtabo, fún akọ àtakọ láti lè dàpọ̀ láti jẹ́ kí ẹ̀dá yẹn tún tẹ̀síwájú. So a dẹ̀ wá rí pé tá bá rí àwọn tó ń gbé gbèsè bẹ́ẹ̀, wọ́n yàgò sí ìpinnu Ọlọ́run fún ìtẹ̀síwájú ìṣẹ̀dá. So ìdí pàtàkì tọ́lọ́run ṣe ẹ̀dá akọ àtabo ojú pé kí wọ́n lè papọ̀ nínú ìgbéyàwó. Àtúbọ̀tán ìwà ni wípé okùnfà ni wípé kí wọ́n lè máa bí sí kán máa rẹ̀ sí. Ẹ ṣé. Kán lè gbilẹ̀. Ìbéèrè wa kejì máa bi bàbá wa ní Olúwa rẹ̀ báyìí náà. Wọ́n ní kí ni ìfẹsẹ̀múlẹ̀ ìgbéyàwó akọsákọ, abosábo, ọkùnrin àti ẹranko, obìnrin àti ẹranko? Kí sì ni ìpèníjà tí èyí mú bá àwùjọ òde òní? A ní àwọn ibi kíkà wa tí mo pé ẹ ti wò ṣáájú àkókò yìí. Kò sí ìfẹsẹ̀múlẹ̀ kankan fún ìgbéyàwó láàrin ọkùnrin sí ọkùnrin tàbí obìnrin sí obìnrin. Kódà Ọlọ́run ò fọwọ́ sí ìgbéyàwó láàrin ènìyàn àti ẹranko. Àwọn ìpèníjà tí ó wà nínú irúfẹ́ àwọn ìgbéyàwó láàrin ọkùnrin sí ọkùnrin tàbí ìbáṣepọ̀ láàrin ènìyàn sí ẹranko ni pé àwọn onírúurú tàbí ọlọ́kan-ò-jọ̀kan àìsàn ní arú àwọn ìwà búburú wọ̀nyí máa mú bá àwùjọ wa. Ẹ ṣé. Tí a bá dẹ̀ wò, a rí pé inú Ọlọ́run dùn sí irú ìgbé ayé bí eléyìí nítorí pé kò bá ìlànà àti ìfẹ́ Ọlọ́run mu, àti wípé ó tako ohun tí Ọlọ́run fẹ́. Èyí ni irú ẹ̀ṣẹ̀ tí àwọn ará Sódómù àti Gòmárà ṣẹ̀ tí Ọlọ́run fi pa wọ́n. A dẹ̀ rí pé ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè ló ti ń gbà báyìí gẹ́gẹ́ bí ohun ìlànà tàbí ètò fún ìgbé ayé tuntun. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó ń fa ọ̀pọ̀lọpọ̀ wàhálà àti ewu bá àwùjọ. Ìbéèrè kẹta máa bi Revd Ogunleye. Kí ni ó yẹ kí ó jẹ́ ìdúróṣinṣin Kristẹni láàrin àgbékalẹ̀ ètò ìgbéyàwó aláìwà bí Ọlọ́run bí àwọn onígbéyàwó akọsákọ, abosábo, tènìyàn àti tẹranko tí a gbà? Hallelujah. Hallelujah. Ikọ̀ tí Bíbélì fẹsẹ̀ múlẹ̀ fún wa ní pé kí a ta kété, ká yàgò fún wọn tó pé àgbékalẹ̀ títáyé ni. A gbọ́dọ̀ bá wa ní irú agbègbè bẹ́ẹ̀. Ẹ ṣé. Ká ta kété, ká dẹ̀ yàgò fún. Ìyẹn ni ìgbékalẹ̀ Ọlọ́run fún àwa ọmọ lẹ́yìn rẹ̀. Kí ni àtúbọ̀tán nípa ti ara àti ti ẹ̀mí tí ó wà fún àwọn tí kò bọ̀wọ̀ fún àṣẹ ìwà bí Ọlọ́run nípa ètò ìgbéyàwó láàrin ọkùnrin àti obìnrin? Bàbá wa Aina, kí lẹ rí sọ sí ìbéèrè? Gẹ́gẹ́ bí ìbéèrè pé kí ni àtúbọ̀tán ti ara? Àtúbọ̀tán ti ara ni pé onírúurú ìpèníjà bí àìsàn, ìpọ́njú. Kódà òfin orílẹ̀-èdè wa gan ò fààyè gba irú nǹkan báyìí. Dájúdájú ẹnikẹ́ni tó bá kópa nínú ìgbéyàwó láàrin ọkùnrin sí ọkùnrin, ẹni yẹn nípa ti ara yóò fojú winá òfin. Nípa ti ẹ̀mí, afọ́jú nírú àwọn èèyàn bẹ́ẹ̀ jẹ́ sí Ọlọ́run. Wọn ò mọ Ọlọ́run, wọn ò ní àbájọṣepọ̀ pẹ̀lú Ọlọ́run. Irú àwọn èèyàn bẹ́ẹ̀ wọn ò sí lábẹ́ ìṣàkóso Olódùmarè. Ẹnikẹ́ni tí ò bá dẹ̀ ti sí lábẹ́ ìṣàkóso Olódùmarè, ó jẹ́ ohun ìjẹ fún Sátánì. So ìbínú Ọlọ́run dẹ̀ wà lórí wọn. Ẹ ṣé. Ọ̀rọ̀ fún ìparí. Bí Ọlọ́run bá ṣẹ̀dá ènìyàn ní takọtabo tí
tí bíbísí àti ìrẹ̀sí gbọ́dọ̀ wáyé nípa ìdàpọ̀ ọkùnrin àti obìnrin. Kí ló wá dé tí ó fi ṣòro fún àwọn ènìyàn kan láti dúró lórí ìlànà yìí, ṣùgbọ́n tí wọ́n ń ṣe àdábọwọ́ ìlànà tiwọn? Gẹ́gẹ́ bí Kristẹni, a gbọ́dọ̀ rí ìbálòpọ̀ lọ́nà àìtọ́ nínú ìgbéyàwó gẹ́gẹ́ bí ohun tí ó lòdì sí ìwà rere ìjọba Ọlọ́run tí àwọn Kristẹni dúró lé tí wọ́n sì ń ṣe. Kristẹni kò gbọ́dọ̀ darapọ̀ mọ́ àwọn ọlọ̀tẹ̀ ní ṣíṣe èyíkéyìí nínú wọn. Fún ìrònú, ẹnikẹ́ni tí ó bá ṣe àìgbọ́ràn sí àṣẹ Ọlọ́run, ìbáṣepọ̀ ìgbéyàwó darapọ̀ mọ́ àwọn tí ó ṣọ̀tẹ̀ sí Ọlọ́run. Àkọ́sórí wa fún ọ̀sẹ̀ yìí, bí a ti ń dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá wa méjèèjì tí Ọlọ́run lò fún ètò ẹ̀kọ́ Bíbélì ọ̀sẹ̀ yìí, bẹ́ẹ̀ náà ni à ń sọ fún gbogbo ọmọ Ọlọ́run tó ń gbọ́ wa láti ilé wípé kí a jọ̀ọ́ kí a dúró nínú ìlérí àti ìlànà Ọlọ́run gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, kí a yàgò fún ohunkóhun tàbí kí a ta kété ọ̀rọ̀ tí ọ̀rọ̀ Ọlọ́run sọ ní sí ìwà búburú yìí, kí a má bàa jẹ́ aṣòdì àti aṣọ̀tẹ̀ sí ọ̀rọ̀ Ọlọ́run. A jọ ka ẹsẹ̀ àkọ́sórí papọ̀. Bàbá wa Revd Stephen Aina, àdúpẹ́ lọ́wọ́ yín. Bàbá wa Revd Joshua Ogunleye, ẹ ṣé púpọ̀. Àkọ́sórí wa fún ọ̀sẹ̀ yìí, Matthew orí 19 ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 5. Ó dáhùn ó sì wí fún wọn pé, ẹ̀yin kò tí ì kà á pé ẹni tí ó dá wọn ní ìgbà àkọ́ṣe, ó dá wọn tí a kọ àti abo, ó sì wí pé nítorí èyí ni ọkùnrin yóò ṣe bàbá àti ìyá rẹ̀ sílẹ̀,